ṣe o, àwọn ajínigbé jí àwọn ọmọ ilẹ̀ China chinko méjì gbé lẹ́nu iṣẹ́ ní Kwara. Ẹ dákun ẹ bá wa gbé ìgbésẹ̀ bí àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé sá lọ yóò ṣe rí ìtúsílẹ̀ òmìnira gbà. Adarí ìjọ Kérúbù àti Séráfù rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Kogi. Aláìsàn àrùn jẹjẹrẹ tí í ṣe ajẹ́rìí Jèhófà tó kọ̀ tó lóun ò gba ẹ̀jẹ̀ fún ìtọ́jú lẹ́yìn tí wọ́n dá 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà jọ fún un torí àìlera rẹ̀ ní àwọn èèyàn ti ń bu ẹnu àtẹ́lù báyìí. Ẹgbọ́n náà èmi ló dé tí ẹgbẹ́ òṣèlú APC fi yọ Omisore Ọmọwọra rẹ̀ àtàwọn míì kúrò nínú ìbò abẹ́lé sípò gómìnà Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá dènà rògbòdìyàn àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn. Wọ́n náwó gán àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì nípínlẹ̀ Anambra. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Nǹkan ṣe o, àwọn ajínigbé jí àwọn ọmọ ilẹ̀ China chinko méjì gbé lẹ́nu iṣẹ́ ní Kwara. Àwọn ajínigbé tó ń ṣọṣẹ́ lemọ́lemọ́ nípínlẹ̀ Kwara tún gba ọ̀nà mìíràn yọ o pẹ̀lú bí wọ́n ṣe tún jí àwọn ọmọ orílẹ̀-èdè China méjì kan gbé lásìkò tí àwọn òyìnbó náà ń ṣiṣẹ́ ojú ọ̀nà tí ìjọba gbé fún wọn. Ìwádìí iléeṣẹ́ ìròyìn BBC News Yorùbá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn òyìnbó yìí wà lára ikọ̀ tó ń ṣe iṣẹ́ òpópónà Bua, Bode Sadu, Kayama, Kòsùbòsù nígbà tí àwọn agbébọn náà ń ṣọṣẹ́. Àárọ̀ ọjọ́ Ajé Monday tó kọjá ni a gbọ́ pé àwọn agbébọn náà ya bo òpópónà tí àwọn ọmọ ilẹ̀ China ọ̀hún ti ń ṣiṣẹ́ ojú ọ̀nà. Ṣùgbọ́n agbègbè Ejidongari níjọba ìbílẹ̀ Moro, ìpínlẹ̀ Kwara ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ní pàtó. Ìró ìbọn tó ń ró lákọlákọ látọwọ́ àwọn ajínigbé ọ̀hún ni àwọn ará àdúgbò náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbọ́. Èyí ló sì kó ìpayà bá gbogbo wọn káwọn agbébọn náà tó náwó gan méjì lára àwọn òyìnbó China chinko tó ń ṣiṣẹ́ ojú ọ̀nà ọ̀hún. Bí wọ́n ṣe mú wọn ni wọ́n gbé wọn lọ sí ibi tí ẹnìkankan ò mọ̀. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lálẹ́ ọjọ́bọ̀ Thursday, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó sọ pé lóòótọ́ ni wọ́n jí àwọn òyìnbó China méjì gbé lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n àwọn kò tí ì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ wọn. Àwọn ajínigbé náà kò tí ì pè títí di àsìkò yìí. Bákan náà ní ọjọ́ Ẹtì Friday, CP Adékìmí tún sọ fún àwọn oníròyìn pé iṣẹ́ ń lọ láti dóòlà àwọn òyìnbó China náà. Olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nípínlẹ̀ Kwara ni Adékìmí ti sọ̀rọ̀ náà lásìkò tó ń ṣàfihàn onírúurú afurasí ọ̀daràn tí ọwọ́ ọlọ́pàá ti bà ní ìpínlẹ̀ Kwara. Ọ̀gá ọlọ́pàá náà sọ pé gbogbo ìgbésẹ̀ agbófinró kò ṣeé máa fi léde lórí afẹ́fẹ́. Ó ní ṣùgbọ́n àwọn yóò rí i pé àwọn tó wà nígbèkùn ajínigbé gba ìtúsílẹ̀ òmìnira. Tí ẹ ò bá gbàgbé, láti bí oṣù méjì sẹ́yìn ní ìjínigbé ti di lemọ́lemọ́ nípínlẹ̀ Kwara, pàápàá jùlọ ní ẹkùn gúúsù ìpínlẹ̀ náà. Ìjínigbé àwọn olùjọ́sìn 38 tó wáyé ní ìlú Eruku, ìpínlẹ̀ Kwara jẹ́ ọ̀kan gbòógì tó milẹ̀ tìtì. Lẹ́yìn rẹ̀ ní ìjínigbé èèyàn 10 tó tún wáyé ní ìlú Ìsàpá àti àwọn ìlú míì. Lọ́tẹ̀ yìí, apá àríwá Kwara, Kwara North ní ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ọ̀hún ti wáyé. Ẹ dákun ẹ bá wa gbé ìgbésẹ̀ bí àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé sá lọ yóò ṣe rí ìtúsílẹ̀ òmìnira gbà. Adarí ìjọ Kérúbù àti Séráfù rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Kogi. Adarí àgbà ìjọ Kérúbù àti Séráfù Emmanuel Alogbo tí kọ̀rọ̀jú sí bí àwọn ajínigbé agbébọn ṣe jí àwọn ọmọ ìjọ gbé sá lọ lásìkò ìjọsìn ní Èjìbà níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Yàgbà nípínlẹ̀ Kogi. Àlùfáà náà ké sí gómìnà ìpínlẹ̀ náà Usman Ododo láti fi kún ìgbésẹ̀ ìgbìyànjú iṣẹ́ ìdóòlà àti láti rí i dájú pé àwọn olùjọ́sìn náà darí padà dé láyọ̀ àti ìfọ̀kànbalẹ̀ láì farapa. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àwọn agbébọn ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì lásìkò ètò ìsìn àárín ọ̀sẹ̀ lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 2025 tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn olùjọ́sìn gbé sá lọ. Àwọn olùfarakásá náà ni wọ́n ti wà ní ìgbèkùn àwọn ajínigbé náà láti ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti wáyé. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ agbẹnusọ ìjọ náà
Ọmọlolú Olúbọ̀dé Alógbo ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́ àti àmì ewu fún òmìnira ìjọsìn lórílẹ̀-èdè. Ìṣẹ̀lẹ̀ burúkú ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 2025 níbi tí àwọn ọmọ ìjọ aláṣọ funfun Kérúbù àti Séráfù aláìṣẹ̀ ti jẹ́ ṣíṣèkọlù sí tí wọ́n sì jí wọn gbé lásìkò ìjọsìn wọn, èyí tó tako òmìnira ìjọsìn. Ẹ̀wẹ̀, àlùfáà náà mọ rírì ìgbésẹ̀ ìgbìyànjú ìjọba àpapọ̀ àti àwọn àjọ elétò ààbò nípa gbígbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn iṣẹ́ láabi àwọn agbébọn. Nígbà tó ń rọ gómìnà lórí ìṣẹ̀lẹ̀ náà, wọ́n ké sí gómìnà Usman Ododo láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ní kíámọ́sá láì fi àsìkò ṣòfò. Ó ní ẹ̀mí àwọn olùjọ́sìn náà dá lórí bí ìṣèjọba gómìnà ọ̀hún bá ṣe kọbi ara sí ìṣẹ̀lẹ̀ náà àti bó bá ṣe jára mọ́ sí lójú ẹsẹ̀. Àlùfáà ọ̀hún tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà ẹlẹ́yinjú àánú àti àwùjọ àgbáyé láti ṣàtìlẹ́yìn gbárùkù ti ìgbésẹ̀ ìgbìyànjú tó ń lọ lọ́wọ́ láti fòpin sí ṣíṣèkọlù sáwọn ilé ìjọsìn gbogbo. Aláìsàn àrùn jẹjẹrẹ tí í ṣe ajẹ́rìí Jehovah tó kọ̀ tó lóun ò gba ẹ̀jẹ̀ fún ìtọ́jú lẹ́yìn tí wọ́n dá 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà jọ fún un torí àìlera rẹ̀ ní àwọn èèyàn ti ń bu ẹnu àtẹ́ lù báyìí. Ẹnìkan lójú òpó ayélujára tó tún jẹ́ aláìsàn àrùn jẹjẹrẹ Menza Ọmọlọ́lá tí ọ̀pọ̀ mọ̀ lójú òpó ayélujára Twitter gẹ́gẹ́ bí Aunty Esther ti dá awuyewuye sílẹ̀ lẹ́yìn tí ó kọ̀ láti gba ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára ohun tó nílò fún ìtọ́jú rẹ̀. Ìpinnu Aunty Esther kò sẹ̀yìn ìgbàgbọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ajẹ́rìí Jehovah, èyí tó ti mú kí àwọn èèyàn náà máa gba ọ̀rọ̀ náà bí ẹni gba ìgbà ọtí, pàápàá jùlọ lẹ́yìn tí Aunty Esther gba ó lé ní 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtanràn tó rí gbà látọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú fún ìtọ́jú àrùn jẹjẹrẹ tó ń bá àgọ́ ara rẹ̀ fínra. Ẹni tó ṣagbátẹrù púpọ̀ nínú owó ìrànwọ́ tí wọ́n tẹ̀lé jọ fún Aunty Esther ní Wisdom Obi Dixon tí ọ̀pọ̀ mọ̀ sí @wisrap10. Ó kéde pé ó lé ní 30 mílíọ̀nù náírà 30.7 mílíọ̀nù náírà ní àwọn ti kó jọ fún un ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 yìí. Nínú ìròyìn àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára Twitter rẹ̀ ló ti ṣàlàyé pé àyẹ̀wò ìlera tí wọ́n ṣe fún òun fìdí rẹ̀ múlẹ̀ pé àrùn jẹjẹrẹ ti bo ọmú àti agbègbè abíyá apá òun. Ó kọ sójú òpó rẹ̀ pé òun mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ló fẹ́ gbọ́ èsì nítorí ẹ̀ lòun ṣe ní kí òun sọ fún àwọn èèyàn pé àbájáde èsì àyẹ̀wò òun ti jáde. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dáwó jọ fún ìtọ́jú rẹ̀. Ó ní àwọn ẹ̀yà inú ara òun wà dáadáa. Dókítà sọ fún òun pé òun fẹ́ bẹ̀rẹ̀ chemotherapy ṣùgbọ́n òun máa gba abẹ́rẹ́. Ó mọ rírì ìdásí èrò oníkálukú ṣùgbọ́n òun àti ìdílé òun yan abẹ́rẹ́ gbígbà náà àti oúnjẹ tí yóò mú kí ẹ̀jẹ̀ pọ̀ sí i. Ó ní dókítà gba ìpinnu òun wọlé ṣùgbọ́n òun ní díẹ̀díẹ̀ ni yóò máa ṣe nígbà tí òun bá bẹ̀rẹ̀ chemotherapy. Ó ní òun ò máa gba ìtọ́jú láti lè jẹ́ kí ẹ̀jẹ̀ òun pọ̀ sí i. Chemotherapy yóò sì bẹ̀rẹ̀. Aunty Esther fi ọkàn ìmoore wọn hàn sí gbogbo àwọn ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn ìrànlọ́wọ́ owó tí wọ́n fi gbárùkù ti òun. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn. Ó dúpẹ́ lọ́wọ́ Wisrap10 àti Dibatsina. Ó ní ara òun ti ń balẹ̀ kí Ọlọ́run bùkún fún wọn. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ bá ibòmíràn yọ nígbà tí Obi Dixon jẹ́ kó di mímọ̀ pé ìjọ Aunty Esther ti ṣèkìlọ̀ fún un pé yóò kojú ìjìyà ìbáwí tó fi mọ́ yíyọ kúrò nínú ẹgbẹ́ ọmọlẹ́yìn tí ó bá fi lè gba ìfẹ̀jẹ̀sílẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí, dókítà ní yóò gba ẹ̀jẹ̀ ṣáájú kó tó bẹ̀rẹ̀ chemotherapy ṣùgbọ́n ó kọ̀ torí ẹ̀sìn ìgbàgbọ́ rẹ̀. Ajẹ́rìí Jehovah ni tí ó sì yan ọ̀nà ìtọ́jú mìíràn. Ó fi kún pé ìtọ́jú náà yóò pẹ́ yóò sì tún ná lówó sí i. Ó ní àwọn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹ̀sìn ìgbàgbọ́ rẹ̀. Obi Dixon fi àìdùnnú rẹ̀ hàn. Ó ní ládùrú àmọ̀ràn dókítà, Aunty Esther, mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn adarí ìjọ rẹ̀ kọ̀ jálẹ̀. Wọ́n ní Aunty Esther kò gbọ́dọ̀ gba ìfẹ̀jẹ̀sílẹ̀ rárá bó ti wù kó mọ. Ó ní níwọ̀n ìgbà tí ẹ̀sìn wọn ò fààyè gba ìtọ́jú bẹ́ẹ̀ ó kù sọ́wọ́ wọn. Ẹnìkan tó tún jẹ́ oníròyìn Aunty Muse, ẹni tóun náà ti gbárùkù ti Aunty Esther láti ìgbà tí ó ti ń gba ìtọ́jú, fìdí rẹ̀ múlẹ̀ pé Aunty Esther dúró ṣinṣin tako gbígba ẹ̀jẹ̀ láti ìbẹ̀rẹ̀ kódà ṣáájú kí ìrànwọ́ ìkówójọ náà tó bẹ̀rẹ̀ gan-an ní pàtó. Ó ní ọ̀nà ìtọ́jú ni wọ́n là kalẹ̀ fún Aunty Esther tí yóò sì mọ̀ọ́mọ̀ yan eléyìí tí kò nílò láti gba ẹ̀jẹ̀, èyí tí dókítà náà gbà pé ó lè ṣiṣẹ́. Àmọ́ ṣá,
ọ̀rọ̀ ọ̀hún kò dùn mọ́ púpọ̀ àwọn ọmọ Nàìjíríà nínú. Wọ́n ní owó ìrànwọ́ náà yẹ kí wọ́n fi sọrí aláìsàn míì tó bá nílò ìtọ́jú kànmọ́nkóbo. Wọ́n dúró lórí pé ìkówójọ ìrànlọ́wọ́ wà fún dídóòlà ẹ̀mí kì í ṣe láti ṣàtìlẹ́yìn ohun tí èèyàn bá yàn tàbí fẹ́ èyí tó lè ṣe ìpalára fún. Àwọn mìíràn ní kí àǹtí Esther fẹ́ kan fi ọgbà ilé ìwòsàn sílẹ̀ kó sì gba ilé ìjọsìn lọ fún ìdáǹdè. Ẹ gbọ́ ná, èmi ló dé tí ẹgbẹ́ òṣèlú APC fi yọ Omisore Ọmọwúrà àtàwọn míì kúrò nínú ìbò abẹ́lé sípò gómìnà Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti fòfin de igbákejì gómìnà Ọ̀ṣun nígbà kan sẹ́nítọ̀ Iyìọlá Omisore àti àwọn àgbà olóṣèlú míì láti má ṣe kópa nínú ìdìbò abẹ́lé sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lọ́nà. Yàtọ̀ sí Omisore, àwọn míì tí ẹgbẹ́ òṣèlú APC tún fòfin dè ní sẹ́nítọ̀ Babájídé Ọmọwúrà, Kúnlé Adégòkè SAN, Akin Ògúnbíyì, Benedict Olúwagbóyèga Àlàbí tóun náà ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà, Dọ̀tun Babayẹmí àti Babátúndé Akẹ́tà Ọ̀rálùsì. Ìbò abẹ́lé sí ipò gómìnà Ọ̀ṣun náà ni wọ́n ní yóò wáyé lọ́jọ́ 13 oṣù kejìlá ọdún 2025 gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó ṣètò àyẹ̀wò fún àwọn olùdíje tí wọ́n fòfin dè yìí ṣe wí lọ́jọ́ Ẹtì Friday, èyí tí amòfin Obinna Uzo léwájú. Wọ́n ní Honorable Mulikat Adéọlá Jimoh àti aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámíjí nìkan ni wọ́n yege ní gbogbo ọ̀nà láti kópa nínú ìbò abẹ́lé ọ̀hún. Ìgbìmọ̀ ẹlẹ́ni 17 ló yẹ àwọn olùdíje náà wò, sọ wípé àwọn wọ̀nyí ni wọ́n tẹ̀lé ìlànà àlàkalẹ̀ òfin ìdìbò ẹgbẹ́ àti ti àjọ elétò òdìbò. Nínú ìwé olójú ewé 6 tí wọ́n fi ṣàlàyé ìgbésẹ̀ tó yọ Omisore àti àwọn yòókù rẹ̀, èyí tí àwọn ọmọ ẹgbẹ́ yòókù fọwọ́ sí, wọ́n ṣàlàyé pé ìpinnu náà wáyé látàrí ìfisùn kan tó wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ Ọ̀ṣun APC Renewal Group. Ìwé ìfisùn náà béèrè fún yíyọ méjì dànù nínú àwọn olùdíje náà. Wọ́n ní wọn kò yege àwọn òfin àti ìlànà tí ẹgbẹ́ là kalẹ̀ tó jẹ́ dandan. Èyí ni ìgbìmọ̀ náà wò tí wọ́n sì ní lẹ́yìn àyẹ̀wò fínífíní àwọn rí pé ìfisùn náà lẹ́sẹ̀ nílẹ̀ ó sì wúlò báwọn bá ń fẹ́ òtítọ́ nípa àyẹ̀wò àwọn olùdíje náà. Láti rìn lọ́nà tó tọ́, ìgbìmọ̀ ọ̀hún sọ pé àwọn tún lọ ṣe àyẹ̀wò kan náà fún àwọn olùdíje yòókù. Ìgbìmọ̀ náà tẹ̀síwájú pẹ̀lú àwọn olùdíje 9 tó kù tí wọ́n rí dájú pé gbogbo àwọn tó fa olùdíje kalẹ̀ tàbí tí wọ́n ràn wọ́n lọ́wọ́ ni wọ́n wà ní ìbámu pẹ̀lú abala 931 àti 312 òfin ẹgbẹ́ APC àti ìlà kẹfà òfin náà bó ṣe là á kalẹ̀. Bẹ́ẹ̀ ni apá kejì ìwé tí ìgbìmọ̀ fi jábọ̀ náà kà á. Lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n fi ṣe àyẹ̀wò ọ̀hún ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé Jimoh àti Oyèbámíjí nìkan ni odù wọn kún tí wọ́n kún ojú òṣùwọ̀n. Wọ́n ní àwọn ni wọ́n yege gbogbo àlàkalẹ̀ ẹgbẹ́ APC láti ibi ìforúkọsílẹ̀ débi ọ̀rọ̀ owó dídá déédéé nínú ẹgbẹ́. Ìgbìmọ̀ náà wá tún wòye pé Sẹ́nítọ̀ Omisore àti Ọmọwúrà pẹ̀lú Babayẹmí, Ògúnbíyì, Àlàbí, Adégòkè àti Ọ̀rálùsì kò rí ẹni fà wọ́n kalẹ̀ láti ó kéré tán ọmọ ẹgbẹ́ 5 tó ń dáwó déédéé nínú ẹgbẹ́ láti ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ dandan lèyí jẹ́ gẹ́gẹ́ bí òfin ẹgbẹ́ ṣe sọ. Ṣùgbọ́n ṣá, ìgbìmọ̀ náà fi orúkọ àwọn méje yìí ránṣẹ́ sí ìgbìmọ̀ àpapọ̀ amúṣẹ́ṣe National Working Committee láti ṣe àyẹ̀wò ìgbẹ̀yìn bóyá wọn yóò sì lè rí nǹkan ṣe sí i kí ìdìbò tó wáyé. Ẹ̀wẹ̀, ìgbìmọ̀ àyẹ̀wò kòtẹ́milọ́rùn tí Sẹ́nẹ́tọ̀ Tọ́lá Ọ̀dẹ́bíyì ń léwájú ní ìrètí wà pé wọn yóò pàdé nílùú Àbújá ní ọjọ́ àbámẹ́ta Sátidé láti yẹ ọ̀rọ̀ àwọn tí wọ́n yọ ọwọ́ wọn láwo náà kúrò àtàwọn míì tó bá tún ní ìkùnsínú kan tàbí ìkejì nínú ẹgbẹ́. Ṣáájú Omisore dupò gómìnà ní ọdún 2014 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP kó tó di pé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ìgbàgbọ́ wà pé ó wà lára àwọn olùdíje tó ṣeé ṣe kí wọ́n gba tíkẹ́ẹ̀tì láti ṣojú ẹgbẹ́ APC nínú ètò ìdìbò tó ń bọ̀. Omisore jẹ́ igbákejì gómìnà láàrin ọdún 1999 sí 2003 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD tó sì tún di sẹ́nẹ́tọ̀ tó ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin 2003 sí 2011. Sẹ́nẹ́tọ̀ Omisore fìdírẹmi nínú ìbò gómìnà lọ́dún 2014 nígbà tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wọlé ètò ìdìbò lọ́dún náà. Bákan náà ló tún ti wà nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP nígbà kan rí. Omisore ló tún dupò gómìnà lọ́dún 2018 kó tó di pé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2021. Lára àwọn ipò tí Omisore ti dìmú rí ní ipò akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC. Iléeṣẹ́ ọlọ́pàá dènà rògbòdìyàn àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn. Wọ́n náwó gán àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì
nípínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fi gbòòrò òfin gbé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì tórúkọ wọn ń jẹ́ Oluebube Ifedora ẹni ọdún 21 àti Ọ̀fọ́bùíkè Emmanuel ẹni ọdún 25. Àwọn afurasí náà ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ògbóǹtarìgì oníṣẹ́ ibi ní Enugu Ukwi ní ìjọba ìbílẹ̀ Njikoka nípínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, àwọn afurasí náà ni wọ́n jẹ́ fífi gbòòrò òfin gbé lọ́jọ́bọ̀ Thursday nípasẹ̀ àwọn agbófinró ẹ̀ka tó ń rí sí ìgbógun ti àwọn ẹgbẹ́ òkùnkùn ní Enugu Ukwu lórí ìtanilólobó tó dé sétìgbọ̀ wọn nípa ìpéjọpọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn náà fún ìjà tí wọ́n ń gbèrò láti jà tako àwọn ẹgbẹ́ òkùnkùn míì. Nínú àtẹ̀jáde náà tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta sátidé, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga sọ wípé àwọn ìbọn sakabula kan àti àwọn ọta ìbọn ni ó jẹ́ rírí gbà padà lọ́wọ́ àwọn afurasí náà. Kété tí àwọn agbófinró gba ìtanilólobó náà ni wọ́n gbéra lọ sí agbègbè náà lọ́jọ́ 4 oṣù kejìlá ọdún 2025. Níbi ìṣẹ̀lẹ̀ náà ni àwọn agbófinró ọlọ́pàá ti nawọ́ gan ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Oluebube Ifedora ọkùnrin ẹni ọdún 21 àti Ọ̀fọ́bùíkè Emmanuel ọkùnrin ẹni ọdún 25. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ohun ìjagun ìbọn ọ̀hún ni wọ́n ṣàwárí nínú àpò báàgì pupa tí Oluebube Ifedora gbé bí ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yòókù ṣe ń gbìyànjú mórí bọ́ wọnú igbó tó wà láyìíká náà lọ. Wàyí o, ìgbésẹ̀ ìgbìyànjú náà ń lọ lọ́wọ́ lójú náà láti tọpasẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó na pápá bora àti láti fi gbòòrò òfin gbé wọn. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, iṣẹ́ ìrédè náà wà lára ìgbìyànjú tó ń lọ lọ́wọ́ nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra lójú náà láti gbógun ti gbogbo ìwà ìpalára àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn míì. Ẹ̀wẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Ikioye Orutugu pàrọwà fáwọn aráàlú láti máa pèsè àwọn ìròyìn tó lè ṣèrànwọ́ nípa gbígbógun ti àwọn ìwà ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn míì nípínlẹ̀ náà. A rántí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra fi gbòòrò òfin gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n fẹ́ yálò fún ìwà jàgídíjàgan mọ̀gòmọ́gò ètò ìdìbò lásìkò ètò ìdìbò gómìnà lọ́jọ́ 8 oṣù kọkànlá ọdún 2025. Àwọn afurasí náà ni wọ́n nawọ́ gan lásìkò ayẹyẹ ìwọ ẹgbẹ́ nínú igbó kan ní Obinagu, Abagana níjọba ìbílẹ̀ Njikoka nípínlẹ̀ náà. Jẹ́ríkà oní lítà 25 tó kún fún nǹkan pupa olómi, aṣọ pupa ètùtù, ìlú onígi méjì, àwọn bàtà tó jẹ́ ti àwọn afurasí àti àwọn ọmọ ẹgbẹ́ wọn mìíràn ni wọ́n ṣàwárí níbi ìṣẹ̀lẹ̀ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùmarè, yóò sì dára fún yín.